Alaroye máa wí o. Ó ṣẹlẹ̀, àwọn ọmọ Tinubu kọlu Ọbásanjọ́. Ní báyìí, olùdámọ̀ràn pàtàkì fún ààrẹ Tinubu lórí ètò ìròyìn ọ̀gbẹ́ni Báyọ̀ Ọ̀nànúgà ti fèsì ọ̀rọ̀ kan tí olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ sọ láìpẹ́ yìí pé ìwà ìbàjẹ́ ń gbilẹ̀ sí i lójoojúmọ́ lórílẹ̀‐èdè yìí lásìkò ìjọba ẹ̀mí ló kàn, àti pé ó yẹ kíjọba ti gba iṣẹ́ lọ́wọ́ alága àjọ elétò ìdìbò orílẹ̀‐èdè yìí ọ̀jọ̀gbọ́n Mahamudu Yakubu àtàwọn tó ń bá a ṣiṣẹ́ nítorí ètò ìdìbò tí wọ́n ṣe lọ́dún tó kọjá kì í ṣohun tó dáa rárá. Ìyẹn náà ló sì sún wa dé ibi tí a wà yìí. Ọjọ́ ajé Monday ọjọ́ 18 oṣù kọkànlá ọdún yìí nílé iṣẹ́ ààrẹ dá olóyè Ọbásanjọ́ lóhùn. Wọ́n dá lóhùn ọ̀rọ̀ tó sọ. Wọ́n sọ pé ọ̀rọ̀ kò dùn lẹ́nu ẹ̀ rárá nítorí pé fún ọdún 8 tó fi wà nípò àṣẹ orílẹ̀-èdè yìí kò sóhun gidi kan tí èèyàn lè tọ́ka sí pé ó ṣe. Bẹ́ẹ̀ ni agbẹnusọ fún ààrẹ orílẹ̀-èdè yìí ṣe sọ. Bẹ́ẹ̀ ò bá gbàgbé, níbi ètò ìdánilẹ́kọ̀ọ́ ọdọọdún kan tó wáyé lórílẹ̀‐èdè Amẹ́ríkà ní ìrántí olóògbé Ṣẹlẹ Achebe ni olóyè Ọbásanjọ́ ti sọ̀rọ̀ náà pé kí wọ́n gbaṣẹ́ lọ́wọ́ ọ̀jọ̀gbọ́n Mahamudu Yakubu ẹni tó jẹ́ alága àjọ elétò ìdìbò ilẹ̀ yìí àtàwọn ọmọọṣẹ́ ẹ̀ gbogbo nítorí tí wọ́n kùnà láti ṣe ohun táwọn aráàlú ń fẹ́ fún wọn lásìkò ètò ìdìbò ọdún 2023 tó kọjá lọ yìí. Ó tún ní kí wọ́n ṣe àtúntò sí ètò ìdìbò lórílẹ̀‐èdè yìí ní kíákíá. Ohun tó ń dùn Ọbásanjọ́ ni wípé ohun tó ti ìdí ìdìbò náà jáde kì í ṣe èyí tó tẹ́ gbogbo ìlú lọ́rùn rárá. Àti pé lójú ẹsẹ̀ tó sọ̀rọ̀ náà tán làwọn ẹgbẹ́ òṣèlú bíi PDP, LP àti NNPP ti kín in lẹ́yìn pé ohun tó dáa ló sọ jàre. Nígbà tó fi máa di ọjọ́ ajé Monday ọjọ́ 18 iléeṣẹ́ ààrẹ ti fèsì sọ̀rọ̀ tí Ọbásanjọ́ sọ tí wọ́n sì tọ́ka sáwọn àléébù rẹ̀ kọ̀ọ̀kan nígbà tóun pàápàá wà nílé ìjọba. Gẹ́gẹ́ bí wọ́n ṣe wí, wọ́n ní kì í ṣe olóyè Ọbásanjọ́ ló yẹ kó ọ̀rọ̀ màgòmágó lásìkò ìdìbò dùn lẹ́nu ẹ̀. Ẹni tó jẹ́ pé àsìkò ìjọba ẹ̀ ní ètò ìdìbò tó bàjẹ́ jù nínú ìtàn orílẹ̀-èdè yìí wáyé. Ààrẹ tí wọ́n dìbò yàn lọ́dún náà olóògbé Musa Àdúrà pàápàá sọ níta gbangba pé òun mọ̀ dájú pé èrú pọ̀ gan nínú ìbò tó gbé òun wọlé. Olóògbé náà sì tètè gbé ìgbìmọ̀ alẹ́bẹ̀ṣẹ́kẹ́lẹ́ kan jáde èyí tí adájọ́ Muhammad Uwais jẹ́ alága ẹ̀. Kókó iṣẹ́ tí Musa Yar'Adua gbé lé wọn lọ́wọ́ ni láti ṣàtúnṣe sọ̀rọ̀ ètò ìdìbò orílẹ̀-èdè yìí. Bẹ́ẹ̀ nínú ìjọba olóyè Ọbásanjọ́ ni èyí ti wáyé o. Ṣé ó wá yẹ kí ọ̀rọ̀ màgòmágó lásìkò ìdìbò dùn lẹ́nu bàbá yìí ṣá? Kẹ́sì máa wò ó, olóògbé Ṣẹlẹ Achebe tí wọ́n ń ṣe ìrántí ẹ̀ yìí níbi tí olóyè Ọbásanjọ́ ti lo àǹfààní láti sọ̀rọ̀ yìí pàápàá kò nífẹ̀ẹ́ sí ìjọba ẹ̀ nítorí Ọbásanjọ́ fẹ́ foyè pàtàkì kan dá a lọ́lá lásìkò tó ń ṣèjọba ṣùgbọ́n tíyẹn lóhun ò fẹ́. Ó ní kì í ṣe irú ìjọba olóyè Ọbásanjọ́ tí kò bọ̀wọ̀ fún òfin orílẹ̀-èdè yìí lòun máa gboyè lọ́wọ́ ẹ̀. Olóyè Ọbásanjọ́ tó ń sọ̀rọ̀ yìí ó ti gbàgbé pé àìmọye bílíọ̀nù náírà lòun náà ná lásìkò ìjọba ẹ̀ lórí kó lè lọ fún sáà kẹta. Ṣé ó ti gbàgbé pé lásìkò ìjọba ẹ̀ ni wọ́n yọ àwọn gómìnà àtijọ́ 4 kan dànù nípò wọn? Ọ̀nà èrú àti màgòmágó ni wọ́n sì gbà yọ wọ́n. Àwọn gómìnà ọ̀hún ni gómìnà ìpínlẹ̀ Èkìtì nígbà náà ọ̀gbẹ́ni Ayọ̀délé Fáyọ̀ṣe, gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ olóyè Adéwọ̀lú Ládọjà, gómìnà ìpínlẹ̀ Plateau ọ̀gbẹ́ni Joshua Dariye àti gómìnà ìpínlẹ̀ Bayelsa ọ̀gbẹ́ni Depre Alamiesia. Ṣé irú olórí tí kò ṣe nǹkan gidi téèyàn lè tọ́ka sí lásìkò tó fi wà nípò àṣẹ ló wá yẹ kó máa nàka àbùkù sáwọn ẹlòmíì? Ọ̀rọ̀ kò dùn lẹ́nu olóyè Ọbásanjọ́ rárá nítorí kì í ṣe olórí gidi téèyàn fi lè yangàn láwùjọ. Bẹ́ẹ̀ ni Báyọ̀ Ọ̀nànúgà tó jẹ́ agbẹnusọ fún ààrẹ orílẹ̀-èdè yìí aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ṣe sọ ní gbangba òde. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.